mo kí wa pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ bá ti ń wò mí tẹ sì ń gbọ́ mi. Adéwọlé oníròyìn TV. Ẹ̀gúnsí lọ̀rọ̀ básìkò ọ̀rọ̀ bá ti tó bẹ́gùn sí ọ̀rọ̀ bá ti rọ̀ ẹnìké iṣẹ́. Ọjọ́ ti pé ọ̀nà jìn tó ti yẹ kémi náà wá sórí àtẹ láti wá sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n kí n tó sọ ohunkóhun ẹ jẹ́ kí n kọ́kọ́ mọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi Sunday Igboho, ọmọ Igboho mọ̀rẹ́ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ inú mi, ọmọ gègèlè lódò sàn yàsìn yóò dé mi láàrin ìdí omi kò sí ń sẹ́ sí mi lẹ́nu. Akíkanjú ni olóòótọ́ wọn lọ́lágbára tán lẹ̀ yìí mo lọ́láka lágbára kan wọn lọ́lágbára àwo. Mo ní ẹ bá ń pe Sunday Igboho Sàmọ́jàsọ́lá ọmọ aládìkún wọn lọ́lágbára tán lẹ̀ yìí mo lọ́ka lágbára kan ẹ gbọ́ ẹ jẹ́ ń pẹ́wọ̀n sẹ́gbẹ̀ẹ́ kan náà. Ohun tó gbómi wá sórí social media lénìí gangan lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá ó ti pẹ́ tó yẹ kí n ti sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò kàn déédéé sọ̀rọ̀ ni. Ìbéèrè 3 sí 2 ló wà lọ́kàn mi láti béèrè lọ́wọ́ ọmọ Yorùbá àti gbogbo ọmọ aládé tó ń gbọ́ mi pátá. Tí wọ́n bá sọ fún ọ pé ó rúgbó bọ̀ kò rúgbó bọ̀ mọ́ o, ó ti rúgbó dé. Àwọn tó bá ní làákàyè wọ́n ti mọ̀ pé kò rúgbó bọ̀ mọ́ ó ti ń ṣẹlẹ̀ báyìí. Gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíbí gbogbo ọmọ aládé tí ń gbọ́ mi pátápátá kò rúgbó bọ̀ mọ́ o, ó ti dé o. Kí ni mo sọ pé ó dé yìí? Ogun ni. Ogun ò dàbí iyán, ogun ò dàbí ọkà, ogun ò dàbí kásùn tóbìnrin ẹni ká máa họrùn. Ń pa ń múlẹ̀ yẹn bárogun ọkàn yòókù mọ́ ń dúró de ní bẹ̀ ni. Adéwọlé mo dé ọmọ wọn nípò mọ̀rẹ́ alágbàdo òde. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi ọmọ Yorùbá àti gbogbo ẹni tó ń gbọ́ mi òun ni pé ìjẹ́ ẹ ti ṣe tán? Ìwọ tó ń wo program yìí lọ́wọ́, ìwọ tó ń wò mí lọ́wọ́ báyìí àti ìwọ tó ń gbóhùn mi dé mọ́ bí wọn náà léèrè pé ìjẹ́ ẹ ti ṣe tán? Ṣé kìí sọ̀rọ̀ social media? Ṣé kìí ṣe social war lásán, media war lásán lẹ̀ ń ṣe? Ọmọ Yorùbá ṣe ti ṣe tán lóòótọ́? Ṣé kìí ṣe pé kálukú yín try láti jẹ́ ká mọ̀ pé polymath ní pé ẹ lè kọ nǹkan làákàyè pọ̀? Ṣé ẹ ti ṣe tán lóòótọ́? Tó bá di wò lónìí tó di woro sí woro, ṣé ẹ ti ṣe tán lóòótọ́ ọmọ Yorùbá? Ìbéèrè mi lẹ́yìn tí wọ́n á béèrè pé ṣé ẹ ti ṣe tán ni pé kí lẹ ṣe tán fún o? Yorùbá fẹ́ dá dúró, àwọn nǹkan wo gan lẹ ṣe tán fún ọmọ Yorùbá? Bí mo ṣe ń bí yẹn máa dá mi lóhùn bẹ́ẹ̀, àwọn nǹkan wo lẹ ṣe tán fún? Tá a bá ṣe tán, àwọn wo ló wà níwájú ìran Yorùbá? Àwọn wo lẹ fẹ́ gbà fún tẹ fẹ́ fi ṣaṣíwájú tómìnira bá dé lónìí, tá a bá ya lónìí? Ẹ gbọ́, àtilé láti kẹ́sọ̀ọ́ ròde. Yorùbá ẹ mọ́ ronú mọ́ o, ẹ gbé gbèsè ni o. Tọ́ bá wo ní social media eléyìí ọmọ gbọ́ Yorùbá ẹ ronú, bówó tọ̀hún Yorùbá ẹ ronú, Yorùbá ẹ mọ́ ronú mọ́. Bóhun tá à ń rò bá tán, ohun tá a ṣe ní ń kù. Ìgbésẹ̀ ló kàn báyìí. Ṣé ẹ ti ṣe tán fún kíni fómìnira? Àwọn nǹkan wo lẹ ṣe tán fún? Èèyàn mélòó ló ṣe tán nù yín? Social wo media wọ̀ là ń sọ ni? Ojúbọ̀rọ̀ kan náà fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń gbọ́ mi, tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa òmìnira nínú Kùránì olóhun tó bá dé kéèyàn tó lè gba òmìnira, ìtàjẹ̀sílẹ̀ wà o. Ẹni tí ó kú ó kú, ẹni tí ó sì kú ó kú. Ìbéèrè mi nù sí yín pé ṣé ẹ ti ṣe tán? Ìbéèrè kejì ni pé ẹ ṣe tán fún kíni? Ìbéèrè méjèèjì tí mo bi yín nù. Ọmọ Yorùbá ẹ mọ́ ronú mọ́. Èmi ò mọ̀ bóyá Psalm 23 ni wọ́n mọ̀ ká ẹ mọ̀ ká sínú omi báyìí. Olúwa lolùṣọ́ àgùntàn mi, ẹ mọ̀ gbé mú ẹ mọ̀ fi wẹ̀ o. Ẹ mọ̀ gbé mú ẹ mọ̀ fi wẹ̀ o. Ẹ mọ̀ ṣètọ́jú ara yín o. Yorùbá ò mọyì nǹkan tí Yorùbá ní lọ́wọ́ ni. Ìgbàgbọ́ ò ní á mọ̀ ṣe kinní kan, ìgbàgbọ́ ò ní á mọ̀ sọdẹ tẹ́ ẹ bá lọ ṣọ́ọ̀ṣì tán tẹ́ ẹ bá dé
ẹgbẹ́gbá ìbọn ẹgbẹ́bọn yín ẹ lóko òyìnbó ní bulletproof àwa náà ní àwọn iṣẹ́ tó yẹ pé tó máa yíyàn níbọn yóò tẹ̀yìn jò ní yóò ti dí jò ní yóò sì wọlé sẹ́niyàn lára Yorùbá níṣẹ́ tó yẹ pé tó máa gbé àdá sókè kó tó dáre èèyàn àdá yẹn á sì lọ Yorùbá ní í sì ń bẹ àwọn iṣẹ́ òun sì wà Yorùbá níṣẹ́ tó yẹ pé ìbọn ó dùmọ̀ yẹn lọ́wọ́ igi ó dùmọ̀ yẹn lọ́wọ́ Yorùbá ní bọ́jọ́ bá yẹ inú orí òní wù kó fara pa Yorùbá láwọn iṣẹ́ tí ó bẹ lára èèyàn tí èèyàn mọ̀ jáde lọ tí nǹkan kò ní ṣe èèyàn Yorùbá ní nǹkan tá a bá ní ó ṣẹlẹ̀ báyìí pé ó ti yá ọmọ Yorùbá ni wọ́n gbá ní nǹkan báyìí tó sì bẹ̀rẹ̀ sí ní pọ fóòmù lẹ́nu àní ẹ mọ́ ṣògùn àní gbogbo yín ó di babaláwo gbogbo aga ń pariwo social media war lásán ni ṣe ti ṣetán lóòótọ́ èèyàn mélòó nu yín ló gbáradì èèyàn mélòó nù yín ló mọ̀ pé èmi gan nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ gbogbo ò lè jálágbára bákan náà bíi ti Sunday Igboho àtàwọn míì ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àsìkò ti tó láti mọ tọ́jú ara wa kalẹ̀ báyìí mo kọ́ amọ́ lápẹ̀rẹ̀ o ẹ̀gún ní kẹsẹ̀ ní tàpá ta ni wọ́n gún nírin níkùn tí ò ní yarí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ wípé à ń lé àwọn kan kúrò lórí ilẹ̀ wa à ń lé àwọn kan yìí ní parọ́ fún yín a ti fààyè gba àwọn pípò yìí púpọ̀ jù kalẹ̀ ẹrú wọn ti ń kára rẹ̀ mọ́mọ́ tó bá jẹ́ pẹ́rú àsìkò yìí lẹ́wà wò pé ti lé wọn ọkàn yín ti balẹ̀ rárá o àmọ́ àwọn òjè kó yí wọn pé àgbo wọn tó tàdí mẹ́yìn irọ́ lásán ló lọ mú wá àjẹkùn ìyà ni ó jẹ ẹni tí ò tó ní náà ni wọ́n ti ń dènà dé ni ẹ̀wọ́n jẹ́ fàsìkò yìí kí mọ́ kí ẹ̀gbọ́n mi Sunday Igboho sà lọ́la gbogbo àwọn alágbára tí ń bẹ nípò mọ̀rí alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ inú mi mọ́kì lóde sanya lọ́la ẹ̀gúngún ojú ọ̀rọ̀ pọ̀tọ̀ ọba tó pàṣán Ajíbóyè ó lé mẹ́rẹ̀ẹ̀rin àjíwọ̀n olóògùn làyà arúgbó sẹ́tà àríyànjú sẹ́bọ̀ ogun lọ́la ọ̀sẹ́ǹtà abẹnú gbòòrò lọ́la gbogbo àwọn alágbára tó tẹ̀lé ìlú Ìgbòho dúró nǹkan kan ò ní ṣe ọ́ lọ́la gbogbo àwọn alágbára tó tẹ̀lé Yorùbá dúró nǹkan kan ò ní ṣe ọ́ àmọ́ ìran Yorùbá ṣe ẹ̀dà bíi tàná mọ́ ìran ọ̀dàlẹ̀ ìran ọmọ Yorùbá ṣe ẹ̀dà bíi tàná mọ́ ìran ọ̀dàlẹ̀ Sunday Igboho àtàwọn tí ń ṣàtìlẹ́yìn fún ọ lórí social media àtàwọn tó ń ṣàtìlẹ́yìn fún ọ financially gbogbo ọ̀nà táwọn èèyàn fi ń ṣàtìlẹ́yìn fún ọ gbogbo èèyàn tí ò fi gbá kan bọ̀ kan nú Yorùbá ò ní rẹ́yìn yín o Yorùbá ọmọ tì í lẹ́yìn ni o Odùduwà ọmọ tì í lẹ́yìn ni o àwọn gbogbo èèyàn ọ̀dàlẹ̀ balẹ̀ kú bó fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ní bá dalẹ̀ ó balẹ̀ lọ gbogbo èèyàn tí bá sì ti ń dalẹ̀ ò ní dalẹ̀ gbogbo ọmọ Yorùbá tí bá ti ń dalẹ̀ pátá ni ò ní dalẹ̀ gbogbo ọmọ Yorùbá tó bá ń sọ fún Sunday Igboho pa ń bẹ lẹ́yìn rẹ tí tún ṣe nǹkan míì lẹ́yìn wọ́n parẹ́ máyé lára ni ẹ gbọ́ mi o ẹnìkan kì í rí afẹ́fẹ́ mú ẹgbẹgbẹ̀rún òrìṣà ò lè dènà dé Ṣàngó ẹkẹnu kò ń bẹ̀ èèyàn ní gorí ẹṣin kẹsẹ̀ rẹ̀ wọlé ìwọ òrìṣà ni èèyàn ní gorí ẹṣin kẹsẹ̀ ẹkọ́ mọ́ fẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ ìwọ òrìṣà ni ẹ wá gbọ́ mi ọmọ Yorùbá àsìkò ti tó fún wa láti padà sábúlé lábúlé yín bá mi lábúlé yín lọ béèrè nǹkan sì ń bẹnu lé tiyín náà nǹkan ń bẹnu lé yín mọ́ kúkú tú ẹ́ a nílò láti mọ̀ pé ìyàtọ̀ ń bẹ nínú ẹ̀sìn àti kéèyàn ó tọ́jú ara èèyàn ìkílódé tí odidi ọ̀gá ọlọ́pàá yóò sì tún gba àwọn tí ó mọ̀ mójútó ṣé bó ti lọ training àgọ́ ọlọ́pàá odidi police station ń gbọdẹ tiẹ̀ lọ́tọ̀ kílódé àwọn oníbọn ni wọn ò ṣe fún ọlọ́pàá méjì sẹ́nu ọ̀nà ẹ mọ̀jà tanra wa jẹ mọ́ kílódé tá a fi ń gbọdẹ kí ni nǹkan tí ṣe àwọn agbófinró yòókù ò lè ṣe tó fi ń gbọdẹ wọ́n mọ̀ pé nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ọmọ Yorùbá kò wá nílò gbára kẹ́ẹ̀kẹ́ nílò láti ẹ̀ṣẹ̀ mọ́ ronú pé à ń ronú báyìí kò sí àsìkò ronú mọ́ àsìkò láti àtì ló kàn báyìí gbogbo nǹkan tá à ń rò ó ti wà ìfọ́ kò sí nǹkan mọ́ tá a fẹ́ rò mọ́ ẹ má ronú mọ́ ẹ fi ronú lẹ̀ kò sí àsìkò ronú kankan mọ́ àsìkò láti gbégbèsè láwà yìí ẹ jẹ́ kó ń kálukú tètè mọ́ lọ tọ́jú ara rẹ o kókókó làárọ̀ fàdí tí o kókókó làárọ̀ fàdí tí o tá a bá pa irin kákìwé ẹ̀bọlẹ̀ káwá fi yín halẹ̀ kààrà ògbólógbò àgbọ̀nrín ò ní sáwọ gbó tí o ti ho Sunday Igboho àwọn alálẹ̀ Yorùbá ò ní jẹ́ kó wá yóò tì ọ́ èémú ògbé òràngi
ẹnu òbò àràpótí adúríkọ́dún ọ̀bọ̀lọ̀pọ̀dọ̀ àdótì ọlọ́ọ̀bọ̀lọ̀pọ̀lọ̀ ewu òrìṣà ni. àwọn ọmọ Yorùbá àsìkò ti tó, ẹ jẹ́ kó ń kálukú wa náà máa lọ gbáradì. ẹ̀yin tẹ́ wàá ń lo òyìnbó ẹ mọ́ béèrè, ẹ gbogbo yín ẹja ṣètọ́jú ara wa báyìí ni. àwọn pípù yìí they are ready for us. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tó ń bá wọn lójijì, nǹkan tó fẹ́ jẹ́ kó mọ̀nú. bí nǹkan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó wá ń bá àwọn olódì kejì wa lójijì. irọ́ ni wọ́n ti múra kalẹ̀ dọ́jọ́ ogun, wọ́n ti múra ẹṣin wọn kalẹ̀ dọ́jọ́ ogun. kí ni ìwọ náà ní? ẹ mọ̀ jà fi sọ̀rọ̀ social media nìkan, ẹ jẹ́ kí gbogbo akádìde kádì àmọ́ra. tá a bá ń sùn ká má sàrùn àsùnpìyè, tá a bá ń sùn ká mọ̀ sùn àsùn falala falala lálá. ẹja kèsára, ẹja jígìrì ọmọ Yorùbá. ìbéèrè tí mo fi wọlé ìmú náà ni màá tún béèrè padà o. ìpè ṣé ẹ ti ṣe tán? ẹ kúrò lórí ọ̀rọ̀ social media nìkan o, ẹ máa ṣe ẹ ti ṣe tán? ẹ̀yin tí confam ń bẹ lọ́wọ́ yín ẹ jáde ẹ já mọ̀, ẹ jáde ẹ já mọ̀. ẹ̀yin tí confam ń bẹ lọ́wọ́ yín ẹ já mọ̀. ìgbà ogun là ń ṣaàgùn àtògùn méjèèjì a sì máa lani lóògùn. ó lè jóbìnrin ó lè jọkùnrin, kí ní jóbìnrin kí ní jọkùnrin. tá a bá ń sọ̀rọ̀ ogun ò wà fóbìnrin, ogun ò wà fọkùnrin o. àwọn akíkanjú logun wà fún, àwọn akíkan lóhùn, àwọn ọ̀tẹ́gbọ̀ngbọ̀nẹ sómi sòrò àsòrógùn bí gé ọ̀bọ̀nbọ̀n. àwọn logun wà fún, kìí sá àwọn tí ọmọ sọ pé gbogbo akíkanjú lológun. ọkùnrin lógun, àwọn akíkanjú sì ló lè kọjú ogun. ìwọ náà wà nínú àwọn akíkanjú lónìí. ẹjá dìdélẹ̀, ẹjá jígìrì, ẹjá múra ọmọ Yorùbá. gbàgbé ń pa pé ẹ̀sìn kan ni mò ń ṣe. tọ́jú ara ẹ lásìkò tá a wà yìí o, tọ́jú ara ẹ. Adéwọlé mo ké tó tọ́jú ara ẹ. ẹ jẹ́ gbogbo ọmọ ọlọ́kọ́ àní ẹ mọ́ jalè, àmọ́ ẹ mọ́ kọ́ tí ó bá self defence tí wàhálà bá dé tó máa gbé ọ, tó bá rí ìbọn báyìí bó ló ṣe lò ó lọ́kọ́ lọ browse ẹ o lè sáàtì fún kó ní làákàyè. ẹ jẹ́ àṣe làákàyè, ẹ jẹ́ ká ronú. mọ́jọ́ bá ọ lójijì mọ́, tètè gbé ọ̀bọ gbọ̀gbẹ́ ni o. níbi tọ́rọ̀ dé yìí ó di woro sí woro.